ọkọ̀ Àbíkẹ́ ìbá ti láwọn ọ̀gá nínú sinimá ẹ̀ ọlẹ́gbẹ̀ẹ́ abẹ́rẹ́ ọ̀gbọ̀n ọ̀tún. alẹ́ yìí gbọ́dọ̀ lóòótọ́ Àbíkẹ́ nínú sinimá tó ti kẹ́kọ̀ọ́ tó di ààrẹ pàmò sórí igbá àtọwọ́ àrùkásì. èèyàn kúlẹ̀ láàárọ̀ dábàá àbí ojú wọn. Àbíkẹ́ ní jẹ́ tuntun èyí ojú wa alábí ìmọ̀lẹ̀. ó máa tọ́jà lè dúró ẹ̀jọ̀ báàsì àrùn lẹ́ẹ̀dì ọ̀lẹ́. ayẹyẹ ògo ni mo mú wá fún yín lónìí ẹ mọ̀ pé lórí Owambe mo ti máa sọ fún yín wípé a máa mú ayẹyẹ wá fún yín létòlétò ní ayẹyẹ ìfihàn sinimá Mide Martins tí àwọn olólùfẹ́ wọn mọ̀ sí Aya Ọ̀wọ̀ ló ṣe ìfilélẹ̀ móvì tó ṣe lónìí bẹ́ẹ̀ ni a wà ní 57 yard báyìí tá a ti ń ṣe patí náà orúkọ sinimá náà ni Abike nínú ibi tí mo wà báyìí mo rí àwọn ọ̀gẹ́gẹ̀lẹ̀ ọ̀gẹ́fìlà gbogbo wọn dùn gbogbo ẹ ṣe yálò ní kọ́lọ̀ tí wọ́n mú fún patí náà wọ́n tẹ̀ tí wọ́n sọ pé kíní kan mo rí kíní kan gbọ́ wọ́n ní Pasuma ló ń bọ̀ wá ṣeré ẹ̀ mọ́ Pasuma mo máa jó mo máa yọ ẹ̀wọ̀ mo ṣàwọn máa bí mo ṣe yẹ wò mí máa jó lẹ́ni ẹ mọ̀ pé èmi náà ní tìyín tòótọ́ mo ráyè Olúwaṣeun Joseph ọmọ bàbá alámọ̀ tí ẹ̀yin tèmi mọ̀ sí mo ti ráyè àwọn tó bá tún mọ̀ mí délédélé wọ́n ti máa sọ pé kí ni mo bọ́ọ̀ṣ ẹ jẹ́ ká lọ ẹ kà láwo bó ṣe ń lọ níbẹ̀ yẹn. ẹ̀yin olólùfẹ́ Owambe mo sọ fún yín lẹ́ẹ̀kan wípé bó bá ṣe ń lọ níbí ni màá mú wá fún yín lórí ètò lónìí ẹ má gbàgbé o wípé ibi àfilélẹ̀ sinimá Mide Martins Abiodun làwà ẹ tí màá kọ́kọ́ bá sọ̀rọ̀ lónìí ni Dosu Joseph ẹ ká bá wọn sọ̀rọ̀ ẹ káàbọ̀ sí orí ètò Owambe. ẹ ṣeun mo dúpẹ́. àwọn aráalé mo ti sọ orúkọ yín fún àwọn aráalé ò bọ̀ wá fẹ́ mọ orúkọ yín lẹ́ẹ̀kan sí i. orúkọ mi ni Dosu Joseph agbábọ́ọ̀lù fún Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀. ṣe ti gbọ́ ẹ ṣáà mọ̀ ẹ káàbọ̀ sórí ètò Owambe ẹ jọ̀ọ́ ṣe lè sọ fún mi nǹkan tá à ń ṣe ń bí lónìí. nǹkan tá à ń ṣe lénìí ni à ń ṣe premiere Abike ti Mide Fúnmi Martins Ọ̀wọ̀ ẹni mímọ̀ mi gidi gan ọ̀rẹ́ ọmọ family friend so a ní ká wá gbé ní àrùgẹ. wọ́n ní àwọn wá gbé Mide lárugẹ ni wípé ọ̀rẹ́ ọmọ family friend ló jẹ́ sí àwọn top. mo tún fẹ́ bi wípé ẹ jọ̀ọ́ ṣe lè sọ ọ̀kan méjì àbí mẹ́ta nípa Mide. mo ti mọ Mide láti kékeré nígbà tí mọ́mí ẹ̀ ṣì wà láyé ẹ má bínú pé mo sọ̀rọ̀ tí mo sọ yẹn ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wá bí mo ṣe sọ as family friend ibi tí mo ti mọ Mide nìyẹn nígbà tí mọ́mí ẹ̀ wá sí ọ̀dọ̀ wa tó wá kí wa ẹni tó jẹ́ pé ó wà discipline nǹkan tẹ́ bá ní kó ṣe ló máa ṣe kò ń gbéraga ẹni tó jẹ́ pé ó rẹ ara ẹ̀ sílẹ̀ ni òun ló ṣe jẹ́ pé gbogbo ohun tó dáwọ́lé Ọlọ́run ràn lọ́wọ́ àbódẹ̀ ṣe máa rí nìyẹn títí láé ohun tó bá dáwọ́lé Ọlọ́run á máa gbé lékè o. ẹ káwọ sórí ètò ọ̀gá ńlá. ẹ lẹ o ẹ kú gbogbo ẹ̀yin táwọn wà nílé o ẹ ṣáà mọ̀ pé Orísun náà ni ẹ bá ti rí àǹtí Mo ọlọ́wọ́ síbi ẹ ti mọ̀ pé ìdán yẹn ṣe kíni ìdán yẹn ń lọ ọmọ tó ń sọ lọ́wọ́ ń gbòòrò ṣé pàṣọ ṣé fújì ẹ ṣe. èmi kò tẹ́ máa bẹ̀rẹ̀ sí ṣàmọ̀ bó ṣe ń lọ níbí lẹ́ni gbogbo fàájì la máa ṣe móvì premier Mide Martins la wá ṣe mo dẹ̀ mọ̀ kí n gbà tí mo tẹ̀ ti rí díẹ̀ tí mo ti rí yín níbẹ̀ ẹ jọ̀ọ́ kí ni nǹkan tí ká expect nínú móvì yẹn. ó nígbà tó yẹ bá rà tẹ bá wò kẹ tó mọ nǹkan tó sọ̀rọ̀ nípa ẹ̀ bọ̀ sinimá yẹn dùn gan ó gbà yìí gan. ìṣẹ̀bẹ̀ jà wá sí díẹ̀. ẹ̀rọ ìmọ̀jà yẹn lọ́ra ló dáa. ẹ̀yin olólùfẹ́ Owambe wọn ní kẹ́ ẹ ṣe kí ni kẹ́ ẹ sáré kẹ́kẹ́kẹ́ lọ ra Abike ó bá nìkan ṣe ní díẹ̀ tí mo ti rí ń bẹ̀ ó lágbára ọ̀gá ńlá wà ń bẹ̀ tẹ́ bá nìkan kò ti dákẹ́ ẹ ti fẹ́ kọrin báyìí kò jí dẹ̀ máa gun stage kí ni àwọn nǹkan tí àwọn audience kí ni kò máa expect. Ọlọ́run ló ń bá wa ṣe àwọn ò mọ̀ ọkọ tá a bá débẹ̀ a gbìyànjú àkọ́bàṣe máa ń kọ́ àwọn èèyàn wa Ọlọ́run jẹ́ kó nífẹ̀ẹ́ sí agbára Ọlọ́run ní gbogbo ẹ̀ kò jẹ́ pé ọkọ mọ̀ ṣe é pé tó bá débẹ̀ yẹn sẹ́yìn mo ti ní kọ́kọ́ tó fẹ́ lọ ṣe tó bá débẹ̀ tó bá rí ṣe ń kọ́ ìkọ́ tó yẹ kọ́ ni pé kéèyàn bẹ Ọlọ́run
bí kọ́lọ́run fún yàn ṣe kójú má ti yàn kọ́lọ́run fún yàn níyì àtẹ̀yẹ Ọlọ́run á gbà fún wa a máa dáwọn èèyàn lára yá gbogbo àádẹ́ẹ̀dá kò ní sí jà lágbára Ọlọ́run. Ẹ káàbọ̀ mo kí gbogbo èèyàn nílé ò tán wò wá. Ṣé ẹ ti gbọ́ òun yẹn káàbọ̀ sóyè? Ẹ jọ̀ọ́ Mr. Dọ̀tun kí là ń ṣe bí lónìí? Ìní ni à ń ṣe the launch and premiere of the film Abike, which I happen to be the MC. Ṣé ẹ ti gbọ́ wọ́n ní àwọn wà ní ara MC tó ṣe show wọn ní èní? Tó mo fẹ́ kọ́ sọ nípa Abike tí a wá ṣe ìfilọ́lẹ̀ lónìí. Ẹ sọ díẹ̀ nípa Abike. Well, I know that it's a good film and Mide Martins, Atoko, Afis, Abiodun, they make very good movies. We are launching it today and a bit of it, not Lashiwo, but I'm certain that it's a good film any day. Ẹ̀yin olólùfẹ́ Owambe, mo fẹ́ bi wọ́n ní ìbéèrè kan. Ìjẹ́ ṣé wọ́n lè sọ̀rọ̀ yàtọ̀ sí bọ́ọ̀rọ̀? Ṣé ẹ lè sọ̀rọ̀ kẹ́ ohùn mi ẹ lóhùn mi ẹ lóhùn mi? Ohùn mi náà mo fi sọ̀rọ̀ yìí. Ohùn tẹ́mi máa ń gbọ́ ní kí lè rorò lèmi gbọ́. Ṣé ẹ rí pé ó yàtọ̀? Mo kàn ń sọ̀rọ̀ normal sí i. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣàdúrà méjì tàbí mẹ́ta fún mi Mide Martins. Ẹ bá mi ṣàdúrà fún un. Ọ̀bọ̀ ọ̀bá là bókè kókókó là bókúta irọ́ ọkú ni wọ́n pa màdá kò sí tí ó ṣe Mide Martins tó lágbára Ọlọ́run. Ṣé ti gbọ́ yẹn gógógó là ń bọ̀? Ẹ ṣé gan tẹ́ wá sórí ẹ̀kẹ́lẹ́. Báyọ̀ sí ojú ẹlẹ́gbẹ́ tẹ́lẹ̀ yẹn kò jìnnà sí bára kára yẹn. Spọ́ǹtì oníbàṣẹ báyọ̀ sí tẹ́lẹ̀ yẹn bàjẹ́ ojú kò jìnnà sí stadium. Spọ́ǹtì oníbàṣẹ walking distance yìí bá gbọ́dọ̀ nínú ọlọ́ṣọ̀gbọ̀ olùṣàlẹ̀ ìjàlá ibà sí àwọn ará kékeré lọ àmì ìbálò lọ́wọ́ lórí ọjọ́ sẹ́yìn. Ẹni tó wà lọ́kọ̀ tó wù wá sílẹ̀ walking distance láàrin ọlọ́ṣọ̀gbọ̀ olùṣàlẹ̀ ìjìnlẹ̀ ẹni tó wà lọ́kọ̀ tó wù wá sílẹ̀ pẹ̀lú ọjọ́ sẹ́yìn. Ẹjọ́ ẹ bá mi sọ nǹkan méjì àbí mẹ́ta nípa ẹni tó ṣe Abike yẹn Mide Martins. Mide Martins jẹ́ ọmọ dáadáa, ọkọ ẹ̀ pàápàá ọmọ gidi, àwọn méjèèjì ló dáa ni wọ́n rẹwà nínú ìwà, wọ́n dáa níwà púpọ̀, wọ́n jọ ọmọ rere sí wa, òun náà la ṣe dìde tàgbárùkù ẹ rí gbogbo èrò ìwà ẹni ló máa ń fi ní hàn, ìwà wọn ló fi wọn hàn. Òótọ́ náà ni wọ́n sọ tí kò bá ṣe pé wọ́n jẹ́yàn dáadáa náà inú hall tá a wà yìí kò ní kún bó ṣe kún yìí. Ẹ jọ̀ọ́ máa mo fẹ́ kẹ́ bá mi ṣe àdúrà méjì fún Mide Martins. Tó o gbà á ládùúrà fún Mide pé eléyìí tó ń ṣe lénìí kò ní já ṣe mọ́ fún fíìmù tó dẹ̀ ń lọ́ọ̀ṣì lénìí fíìmù náà ò ní já ṣe mọ́ fún nígbà tí fíìmù náà bá máa jáde kò ní ba nínú sàárè ẹ̀mí ẹ̀ tó ṣe ojú ẹ̀ ayé ẹ̀ náà ló ti máa jáde èṣù oníyàwó àtọkọ ẹ̀ o Ọlọ́run á dá wọn mọ̀ wọn sí iṣu ọmọ á jiná fún wọn jẹ nígbà tó bá jiná iṣu àwọn ọmọ náà bá jiná kò ní bá wọn nínú sàárè ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe wọn ṣe. Mide Martins ọmọ ọ̀rẹ́ mi ni kọ́lọ́n kó fọ̀rùn kẹ́mà mẹ́ẹ̀ kọ́lọ́n kó ṣekú sí mi fún òun fi kún ṣàgbà wa torí pé àjọ máa ń kóra wa kiri nígbà tó wà láyé ni àwa lè ti torí pé ìyá ẹ̀ kú a lè torí pé adìyẹ ẹ̀ kú ká dẹ̀yìn ẹ̀ nù ó dẹ̀ jẹ́ ọmọ tó jẹ́ ọmọ pàtàkì tó mọ̀ wá ní pé ọ̀rẹ́ màmá òun lòun ni wá bó ṣe máa ń ṣe sí wa kò rí wa kó fojú pa wá rẹ́ ó jẹ́ ọmọ gidi láti ilé mo dẹ̀ nífẹ̀ẹ́ sí mo láìkí ẹ̀ ó dẹ̀ jẹ́ ọmọ tó máa ń gbọ́ràn síyàn lẹ́nu dẹ̀ tó tún gbọ́ràn sọ́kọ ẹ̀ lẹ́nu
bó ṣe wà yẹn ilé ọkọ ló wà inú mi máa ń dùn fún mo dẹ̀ máa ń fojoojúmọ́ gbàdúrà fún yín pé nǹkan tó máa mú kúrò ilé ọkọ ẹ̀ yẹn kọ́lọ́run má jẹ́ kó rí èṣù bí èèyàn bí èèyàn bí èṣù kò ní wọ àárín wọn lágbára inú mi sọ máa ń dùn sí torí pé ọmọdé àdá ni bí mo ṣe ń fẹ́ kó rí fún Ọlọ́run jẹ́ kó rí fún ọmọ tèmi náà bẹ́ẹ̀. ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ nǹkan méjì bí mẹ́ta nípa Mide Martins. Aunty Mide Martins jẹ́ èèyàn tí mo look up to nínú industry. She's more or less like my mentor, as in mo like wọn to the extent pé mo sọ pé ìgbà tí màá ṣe first movie mi wọ́n ní láti wà nù ẹ̀ so ọmọgelẹ́kí Mide Martins wà nù ẹ̀ and she's one of my very good adviser tó yẹ pé wọ́n máa ń fún mi ní àwọn advices tí mo ní láti mọ̀ nínú industry so that mi ò ní lè kọsẹ̀. She's really nice, caring and down to earth. ṣe ti gbọ́ fún nǹkan tí mo tẹ̀sí gbọ́ nípa Mide Martins lónìí ó ti pọ̀ jù ẹ̀jẹ̀ tí ọmọgelẹ́kí lẹ̀ rí yẹn kò ní kí n béèrè lọ́wọ́ wọn wípé ṣáà máa jó lẹ́ni àfọ̀ báwo la ṣe máa mú jó yẹn sí ijó ilé lẹ́ni you know how we do it now. ṣe ti gbọ́ wọ́n ní ẹṣẹ́ àmọ́ wọ́n ní àmọ́ bá ṣe bá jójó yẹn Pasuma ló máa kọrin ọ̀gá ńlá ẹni tèmi ẹ̀ka lọ lórí ètò Owambe. ẹni àdúrà ni Mide láti lẹ̀ torí kò rí àgbàfí kò rọ́mọdé kó má kí kò bá ẹgbẹ́ ṣe agídí lílo ẹ̀ ló máa ń lọ ó dẹ̀ ti wà pẹ̀lú mi láti kékeré láti ìkókó láti ìgbà tí màmá ẹ̀ ti wà láyé mi ò dẹ̀ gbọ́ pé òun àtẹnìkan ní gbólóhùn asọ̀rí ṣe mọ̀ pé gbogbo ẹni tó bá ti ń mójútó iṣẹ́ tó dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ẹni àdúrà ni pẹ̀lú àdúrà tẹ́mi ń ṣe fún ní kọ̀kọ̀ àti ní gbangba mo tún wá ṣe ní gbangba pé Ọlọ́run ní jó kọ sí iwájú iwájú lọ́kọ̀ ẹbí ti rẹ́ sí òkè òkè lọ́lá ẹ̀ máa máa rè. ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ ọkàn méjì àbí méjì mẹ́ta nípa móvì tá à ń ṣe ìfilélẹ̀ lẹ́nu. Abike ṣe nìkan tó jẹ́ kí kọ́kọ́ tẹ̀ like móvì náà ni pé orúkọ mi ni Abike ṣé wàá rí móvì náà mo ti rí clips ẹ̀ kí n tó wá síbí ó kọ́ àwọn obìnrin lọ́gbọ́n pé ká má máa ní ìgbónára jù nǹkan tọkọ wa bá ń ṣe a ní láti máa support ọkọ wa especially àwọn obìnrin tí ọkọ wọn wà ní industry bóyá bíi musician bóyá bíi actor ẹ jẹ́ àmà support wọn ká máa ṣe sùúrù nìkan la lè fi bá wọn lò gírígírí ó ṣe kankan ẹ má jẹ́ ń sọ jù ẹ lọ rà kẹ́ lọ wò. àkọ́kọ́ ni wípé ṣẹ́rí Mide Martins kí Ọlọ́run fi ọ̀run kẹ́ mọ́mì because mọ́mì ẹ̀ jẹ́ bí aunties gbogbo wa pàápàá mi mo close mọ́ wọn díẹ̀ so ó ṣe nílà ní pé wọ́n sì ń bá ilé ní but wọ́n sì ń bí àmọ́ wọ́n wà bí pẹ̀lú spirit so Mide lè jẹ́ ọmọ kan tó jẹ́ pé ó ní respect kò sí òun fojú pààyàn rẹ anytime tẹ́ bá ń ṣe nǹkan tẹ́ bá invite ó máa wá èmi gan tẹ́ invite ẹ̀ ó wà pọ̀ wọn colleague òun ló ṣe kan ó máa wá kò dẹ̀ síjọ́ tó rí mi mọ̀ pé ó máa ń kí mi ó máa ṣe dáadáa so wíwà ń bí lẹ́yìn yìí inú mi dùn láti wà ń bí báyìí lóòótọ́ mi ò tí ì wo fíìmù eléyìí gbọ́ mo mọ̀ pé Mide ò kì í ṣe fíìmù tí ó make sense torí mo ti wò wọ́n fíìmù ẹ̀ dáadáa tí ẹ̀nà bá dẹ̀ rí èèyàn tó good ni she's a very good actress so tó bá tiẹ̀ good ta ló fẹ́ fi jọ màmá ẹ̀ good dáadáa so at least àwọn fíìmù ẹ̀ tí mo ti wò ó máa ń make sense ó máa ń kọ́yàn lọ́gbọ́n. Abike ló jẹ́ èmi tó bá ṣe èmi tó tó lọ́kọ̀ Abike ìbá òsì lọ́wọ́ náà nínú sinimá ẹ̀ ọlọ́gbà dáwà gbọ̀gbà ṣe. Alẹ́ yìí lọ́kọ̀ lọ́kọ̀ Abike nínú sinimá tó ní kẹ́kọ̀ọ́ tó jẹ́ ààrẹ pàṣẹ sórí ìgbà àtọwọ́ àrùkásì. Èèyàn tó lé lára àgbàgbà àbúrò ojú wọn. Àbíkẹ́ ní jẹ́ tuntun èyí ojú wa. Alábí ìmọ̀ lẹ̀. Ó máa tọ́jọ́ lè dúró. Ẹ̀jọ̀ báàsì àrùn gbèdì ọ̀lẹ̀.
ojú ẹlẹ́gbẹ́ tẹ́lẹ̀ yẹn kò jìnnà sí bàrà kára yẹn. spọ́ọ̀tù onígbàsẹ́ bàrà kí tẹ́lẹ̀ yẹn bàjẹ́ ojú ẹ̀ kò jìnnà sí stadium. spọ́ọ̀tù onígbàsẹ́ wọ́n kí distance yìí bá fọ́nà nínú ọlọ́ṣọ̀gbọ̀n olùsáré ìdárayá. Ibà sí àwọn ará kékeré lọ. Àmì ń bá lọ́wọ́ lọ́wọ́ torí ọjọ́ sẹ́yìn. Ẹni tó wà lọ́kọ̀ tó wù máa sílẹ̀. Wọ́n kí bí ìta ìrìnàjò láàrin ọlọ́ṣọ̀gbọ̀n olùsáré ìdíṣọ̀. Ẹni tó wà lọ́kọ̀ tó wù máa sílẹ̀ pẹ̀lú ọjọ́ sẹ́yìn. Ibà sí ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ àgbàkan. Báyà sí nílẹ̀. Àjùmọ̀ ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ lórí aláǹtà alábí ẹsẹ̀ o pẹ̀lú títẹ̀lì. Mide jẹ́ èèyàn kan tó jẹ́ pé òun náà nífẹ̀ẹ́ sí àwọn èèyàn ó dẹ̀ kó àwọn èèyàn mọ́ra so èèyàn tó bá dẹ̀ ti kó àwọn èèyàn mọ́ra tó nífẹ̀ẹ́ sí láti máa lọ sí gbogbo nǹkan táwọn èèyàn náà ń ṣe dandan ni kí àwa náà káwa yẹ sí. Orúkọ mi ni Afis Abiodun Ọwọ́. Inú mi dùn lọ́pọ̀lọpọ̀ pé àwọn èèyàn turn up lórí movie tá à ń ṣe premiere lẹ́ni Abike kò ṣe má ní ni kò ṣe má wò ni torí wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló bìlì pé tí èèyàn bá ń ṣe nǹkan tó bá ní kìmí tó lámì tó laka ó yẹ kí inú àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn dùn sí. Mo dúpẹ́ pé turn up àwọn èèyàn lórí sinimá yìí mo dúpẹ́ gidi lọ́pọ̀lọpọ̀ lórí wọn torí wípé èèyàn tó bá torí èèyàn dìde ó yẹ kí èèyàn appreciate irú ẹni bẹ́ẹ̀ dáadáa. Mo kí gbogbo èèyàn olólùfẹ́ mo kí gbogbo èèyàn olólùfẹ́ mi dé mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń ra fíìmù wa lọ́lọ́kun òjọ̀kan inú ò ní tọwọ́ yín o. Tábìkẹ́ bá jáde ẹ rà ẹ wò ọgbọ́n tẹ máa rí kọ́ńbẹ̀ kò ń ṣe kékeré. Afis Abiodun orúkọ mi lẹ́ẹ̀kan sí. Thank you very much.